ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. A wọnú Ramadan, a gbààwẹ̀ Ramadan. Naam. Ìjókòó tá jókòó ń bí gbẹ̀yìn, mo rò wípé òun ni a fi mú mufti pé kó wá dájọ́ Akramakumullah. Ramadan. Sheikh Abdulrazak. Sheikh Abdulrazak Abdulaziz Ishola. So alhamdulillah, gbogbo àwọn bàbá nínú Rabita, Akramahum. àwọn imam Akramakumullah sa. Nínú Rabita. Akramakumullah sa. ó bẹ̀rẹ̀ látorí president General. imam Èkìtì, Akramakumullah sa. imam Ọ̀wọ̀, Akramakumullah sa. mo gbé ń bẹ̀rẹ̀ tó fi dórí imam Ìbàdàn, Akramakumullah sa. tó fi dórí imam Òṣogbo, Akramakumullah sa. tó fi wá kárí gbogbo àwọn imam. Akramakumullah sa. Imam Jẹ̀bú, Imam Abẹ́òkúta Ẹ̀gbá. imam Abẹ́òkúta. Akramakumullah sa. So a kí wọn púpọ̀. Anakumullah. Lẹ́yìn náà adájọ́ mufti bẹ̀rẹ̀ iṣẹ́. Akramakumullah. Yóò kọ́kọ́ dárò yélẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn mufti lásán náà kan máa ń fẹ́ jẹ́. Wọ́n ó jẹ́ mufti, yóò máa káàkiri pé èmi mufti. Kò ní yàtọ̀ kúrò ní mọ̀kọ́lídù náà. Kò tí ẹ jẹ́ mọ̀kọ́lídù. Akramakumullah sa. Wọ́n ka oyè mufti yẹn kún fàárí. Anakumullah sa. Bẹ́ẹ̀ dẹ̀ ni kì í ṣe fàárí. Anakumullah. Iṣẹ́ ni ìftáwù. Bẹ́ẹ̀ni sa. So mufti bẹ̀rẹ̀ iṣẹ́, alhamdulillah. Alhamdulillahi Rabbil Alamin. Ibi tí a lérò wípé ó tiẹ̀ lè ṣiṣẹ́ dé, ó ṣe. Allahu Akbar. So alhamdulillahi alladhi waffaqa rasulillah lima yarda wa yuhib. Akramakumullah sa. Allahu Akbar. So bàbá mufti gbogbo ilẹ̀ Yorùbá ránkì kan ni wọ́n tún gbà lọ́wọ́ yìí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Alhamdulillah. Certificate ni. Kìí ṣe mufti ò ń ṣe pé ọmọ markazi. Naam. Ok, ọmọ markazi ni mo fẹ́ máa yàn torí Rabita ó kó gbogbo ilẹ̀ Yorùbá. Akramakumullah sa. So ẹni tí ó kí ń ṣe ọmọ markazi, bàbá yàn ní wọ́n yàn ní nǹkan. Nígbà tá a rí pé àwọn tó jẹ ẹni tó kọ́kọ́ jẹ pírẹsidẹ́ǹtì nígbà táwọn ìmáàmù Ìbàdàn Akramakumullah sa. tí wọ́n jẹ pírẹsidẹ́ǹtì, so ìmáàmù Ìjẹ̀bú Òde, Anakumullah sa. bàbá wa Parakoyi, Akramakumullah sa. ó jẹ pírẹsidẹ́ǹtì. Ìmáàmù ìlú ìsìnjẹ́ Àkúrẹ́, Akramakumullah sa. ìmáàmù Akóredé, Anakumullah sa. wọ́n jẹ president. Lẹ́yìn yẹn ìmáàmù Ajíṣafẹ́ ní Òṣogbo, wọ́n jẹ president. Ìmáàmù Ìbàdàn, wọ́n tún jẹ president. Anakumullah sa. Àsìkò wọn ẹ̀mí sí wọn ogun kó tó wá kan ìmáàmù Èkìtì. Akramakumullah sa. Ìmáàmù Èkìtì tó jẹ́ president yìí, orí wọn president yẹn sì wà lórí wọn báyìí. Anakumullah sa. Kọ́lọ́n kó lọ́rọ̀ ẹ̀mí wọn. Àmín. Kó bá kẹ́ gbogbo àwọn bàbá tó ti lọ. Àmín sa. So alhamdulillah. Alhamdulillah Rabbil Alamin. So ìyẹn oúnjẹ lórí ọ̀rọ̀ mufti. Oúnjẹ lórí ọ̀rọ̀ mufti. Sheikh Abdulrazak Abdulaziz Ishola. Àṣẹ́kù bọ tí ààwẹ̀ bá lọ. Náà.
òun la yanjú yìí. anakumullah. So but ààwẹ̀ tá a wà yẹn tá gbogbo iṣẹ́ inú ààwẹ̀ kálukú nígbà tá a stop ẹ̀ àwọn ọmọ markaz odidi iṣẹ́ kan nìyẹn lọ́tọ̀. akramakumullah bẹ́ẹ̀ ni sà. So wọ́n ó ṣèdánwò wọ́n ó ṣe ẹ̀kọ́ wọn tí ó sì lámójútó. àti ní diploma àti ní ìdádí àti sanawi. àti ní ìdádí àti sanawi. akramakumullah. So gbogbo yẹn àmójútó. anakumullah. kò jẹ́ ká ráyè wípé a fẹ́ ṣe halkọ mi. anakumullah. láàrin bẹ́ẹ̀ yunifásitì tá a ti ń bá bọ̀ lérò wa ti pẹ́ láti 2000. 2018. 2000. Yeah, 2000. anakumullah. Professor Amali ló ń jẹ́ VC University of Ilorin kó tó wá kan Professor Ọba kó tó wá kan Professor Olóyèdè kó tó wá kan Professor Hambali kó tó wá sọ̀kalẹ̀ lọ Professor tó wà ń bẹ̀ èmi pẹ̀lú ẹgbẹ́ wọlé Ọlọ́run ò tí ní kí a ríra mọ́ ó ń ṣiṣẹ́ pẹ̀lú wa. So bí gbogbo kìíní yẹn bó ṣe lọ ó nìyẹn Ọlọ́run wá ní pé kí NUC kí wọ́n fún wa ní sétọ́sì tí wà lọ́tọ̀ láti máa jẹ́ University College nítorí pé àkọ́kọ́ lérò yìí pé University a lè dá dúró àìlówó ẹ̀ àfi ká lẹ̀ mọ́ University kan. University Kano ló súnmọ́ nǹkan tá à ń ṣe àmọ́ ó jì. University Ìbàdàn kò jọ tiwa Oriental School ló jọ ní London. A dẹ̀ fẹ́ gbé lóga àrọ̀bíyà yìí kó yàtọ̀ sí mò ń fi Gẹ̀ẹ́sì kà. Kì í ṣe pé bàbá òun kọ́ wọn mọ Gẹ̀ẹ́sì wọ́n mọ Gẹ̀ẹ́sì kọ́ra ìgbà tá a wà ní kíní wọ́n lẹ́ni tó máa ń kọ́ wọn wájú ilé wa ń sùn lérè báyìí ni tíṣà ọ̀hún wà ó máa ń kọ́ bàbá ní Gẹ̀ẹ́sì. So